Àfìgbà tí Bọọda láì gbé Kinni ìdélùú Ìlọrin po, kò sí bẹ́ẹ̀ ó ṣe ṣe bòlò tí ò ní rùngbẹ́, kò sí béèyàn ó ti ṣe Lai Muhammed tí ò ní rí kinní kan mú jáde látẹnu ẹ̀. Bí kinní náà bá sì balẹ̀ báyìí gbì, bẹ́ẹ̀ bá wádìí ẹ̀ wò, bí ò bá jójúlówó irọ́, yóò já sí tààrà. Lai Muhammed lọ sílùú Ìlọrin lọ́sẹ̀ tó kọjá, níbẹ̀ ló sì ti sọ fáwọn èèyàn pé ní gbogbo ìgbà táwọn ń ṣe kàmpéènì, kódà kí Abdulrasaq tó di gómìnà rárá làwọn ti mọ̀ pé ọkọ̀ one chance làwọn wọ̀. Ìyẹn ni pé látìgbà táwọn ti ń ṣe kàmpéènì ìbò Kwara lọ́wọ́ làwọn ti mọ̀ pé jìbìtì làwọn fẹ́ láwọn èèyàn, ayédèrú ọjà làwọn fẹ́ tà fún wọn. Ohun tí Lai sọ ni pé ní gbogbo ìgbà táwọn ń pariwo ó tó gẹ́ kiri Kwara, àwọn mọ̀ pé gúdẹ làwọn fẹ́ gbé láwọn èèyàn lọ́wọ́. Àwọn èèyàn tí ó sì mọ kinní kan tí wọ́n ń gbà náà, tí wọn ò mọ̀ pé wọ́n fẹ́ láwọn jìbìtì ni, àwọn náà ń sáré tẹ̀lé Lai lẹ́yìn. Lójú wọn, wọ́n ti rẹ́ni tí ó gbà wọ́n lọ́wọ́ Sàràkí. Bí Sàràkí ò bá dára, tí Sàràkí ò sì sunwọ̀n, kò sóhun tó burú bára Kwara bá yọ ọ́ dànù. Èèyàn òkúkú tiẹ̀ lè fi gbogbo ẹnu sọ pé Sàràkí ṣe Kwara lóore gidi kan ju kó sọ wọ́n da tọrọ jẹ lásán lọ. Ṣùgbọ́n kì í wá ṣe Lai Muhammed ni yóò gbà wọ́n, kì í ṣàwọn èèyàn bíi tiẹ̀ ló yẹ kí wọ́n gbáyé wọn lé lọ́wọ́, nígbà táwọn náà mọ̀ pé kò sóhun méjì tí Lai dúró lé lórí jù rọ́ lọ. Irọ́ kẹ̀ǹkẹ̀, irọ́ ràbàǹdẹ̀. Àwọn ọ̀rọ̀ tọkùnrin náà ti ṣàlàyé fáwọn tí wọ́n súnmọ́ pé òun ò mọ̀gbà tó máa ń jáde. Ó dáa, gbogbo Kwara ló ti gbọ́ báyìí. Bí Lai Muhammed bá fààyàn kalẹ̀, ẹ yẹra fún o. Bí Sàràkí méèyàn wá, ẹ jìnnà sí, ẹ jókòó jẹ́, kẹ́ ẹ ronú dáadáa lórí àwọn tí wọ́n bá láwọn fẹ́ dupò gómìnà, kẹ́ ẹ sì wẹni tó lè ṣe yín láǹfààní, tí ó ṣèpínlẹ̀ Kwara láǹfààní, ẹni tí kò ní sọ yín dàtọrọ jẹ, tí ó sì ní gbáyé yín lórí òtúbá ń tẹ́ lásán. Lai ti jẹ́wọ́ pé jìbìtì làwọn tà fún wọn ní Kwara. Kára Kwara náà mọ̀ pọ̀wọ́ wọn ni gbogbo ọ̀rọ̀ wà báyìí láti tayé ara wọn ṣe. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.